Ha ha, hey, àtúntúndé o. Ẹ káàbọ̀ sórí ètò wa Òde Òdùbí. Ìjẹ́ etí ẹ̀ ti gbọ́ kan tí mo gbọ́. Fún àwọn èèyàn tí ò tí gbọ́, ẹ yá máa gbọ́ báyìí. Ó sáré sọ̀rọ̀ kékeré sí mi létí. Mo dẹ̀ ń sọ pé mo wò bóyá wọ́n kàn ṣeré pa ni. Àfìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ wá ṣe ìwádìí tọ̀dọ̀ tèmi náà. Kí tó wá mọ̀ pé ohun tó mà ní. Ẹ wò ó, ìyà ń jẹ àwọn ọmọ Nàìjíríà, ìyà ń jẹ wá. Ẹ wò ó, wọ́n sọ sí mi létí wípé MC Olúọmọ, olórí àwọn NURTW, ọ̀rọ̀ wọn la fẹ́ sọ léèrè. Ẹ wò ó, ẹ jẹ́ ń gbé jókòó mi kí n ya lè jókòó dáadáa torí ọ̀rọ̀ yìí kà mí lára. Bàbá Falana tú àṣírí MC Olúọmọ sí wa lọ́wọ́. Àwọn ọmọ Yorùbá, ṣé ẹ gbọ́ nǹkan tí mò ń sọ? Ṣé ẹ ti múra àti máa ṣe kí ni? Àti máa gbogbo nǹkan tí mò ń sọ yìí kẹ́ máa fetí sí. Bàbá Falana sọ wípé MC Olúọmọ owó tó ń gbà lóṣù láì ṣe ẹni tó ń ṣiṣẹ́ oṣù, láì ṣe ẹni tó lọ ilé ìwé tó jẹ́ pé tó bá ṣe tán máa sọ pé the salary that you are going to earn is so amount. Iye oṣù tó bá ṣe ló máa gbà. Tó bá tiẹ̀ máa ṣiṣẹ́ oṣù gan ṣe, tó bá tiẹ̀ máa gbowó. Owó yẹn ò kí ń tó náà, kò kí ń tó lò fáwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Yorùbá nation. Olórí àní NURTW ọ̀gbẹ́ni MC Olúọmọ ó ń gba 400. Ẹ jẹ́ tún sọ 400 million naira. Èyí mo ṣe pé mílíọ̀nù yẹn tó yẹ pé ẹnu tèmi gan fẹ́ yá. 400 million naira lóṣù. Oṣù. Tábà wá sọ wípé oṣù méjìlá. Téèyàn bá ń gba 400 million naira lóṣù kan. Adé sọ pé kò sówó. Adé sọ pé owó gbà epo yìí ó ti lọ sókè jù. Onímọ́tò yìí kí ló tó fi nà báyìí, kí ló ṣẹlẹ̀? Kí ló dé tẹ́bi fi ń pa wá báyìí? Ọmọ iléèwé wa gan ṣe fà lè mú lọ skul torí pé kí ni ojú tí wà kó sówó tó máa fi sanwó skul. Lẹ́nìkan jókòó síbi kan tó ń gba AC, tó ń gba 400 million. Dádì wa, mọ́mì, dádì, ara mi bù máa ṣọ omi jẹ́jẹ́ bọ́ lójú mi. 400 million naira. Àbúrò mi tó ṣe tán ní ilé ìwé, wọ́n ní kó wá máa gba 40,000 naira lóṣù fún sálárì. 40,000 naira yẹn tára ẹ̀ ò bá yáwọ̀ ní sanwó fún o. Like I said before, Yoruba nation is the only way. We need to come together as a nation. Ìyà ń jẹ wá. 400 million naira. Nínú 400 million naira tó ń sọ fún ọ̀gbẹ́ni MC Olúọmọ yìí, àwọn ọmọ Yorùbá, àwọn mẹ̀kúnnù ọmọ Yorùbá náà la tún máa sanwó yìí. Ṣé mo yẹ tó ń gbà lórí tíkẹ́ẹ̀tì orí kan 6,500 naira per day, per head. Ṣé multiply 6,500,000 naira in the population of the drivers that we have in Nigeria, both in motorcycle, napep, and bus. Ẹ mọ̀ pé àti nìkan tó tún pè ní pàkúté, ó dàbí yellow bus báyìí tó kéré báyìí. A tún ní dánfó, alọ́kadà, àní márúwá. Oníkálùkù wo ló gba tíkẹ́ẹ̀tì wọn 6,500 naira lórí dánfó kọ̀ọ̀kan. Tá bá wá sọ lórí márúwá,
ká tó ẹ̀ṣẹ̀ wá bọ́ sórí àwọn ọ̀kadà, ká tó ẹ̀ṣẹ̀ wá bọ́ sí orí kórópè. Gbogbo owó yìí tá bá ní papọ̀, a máa lè tọ́jú gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó wà ní Èkó. Èkó a máa lówó. Alówó nínú Èkó alówó. Billionaires ni wà. Gbogbo owó tó ń kà yìí tó bá yẹ pé wọ́n fún wa, a fi wá ń ṣe títì, a fi ń ṣe gbogbo nǹkan tí a fẹ́ yìí. Yorùbá nation, a máa ti kúrò jù báyìí lọ. Bọ̀ ẹnìkan jókòó síbì kan, ìwọ tó jí láàárọ̀, tó múra, tó fún ìyàwó ẹ ní 1,200 wípé ó yá gbà bá mi fi di lémújẹ sáré lọ gba mọ́tò kí n bá lè rówó mú wálé, kí n bá lè tọ́jú ìwọ àtàwọn ọmọ mi. Ó wá ń lọ. Ó kọ́ re epo 2,500. Níbi tó tún ń lọ làwọn oní tíkẹ́ẹ̀tì ti sọ fún àbọ̀ lórí burúkú ni ẹni ó yáwúre ni ó ṣí eré ni ó yá sọ owó jọ. Ó tún sọ mú ẹ̀ṣẹ̀ dé ibi tó ti ń sọ̀rọ̀ lọ ti kó gbàdú fún ẹ tó ti yọ mọ́tò, tó ti yẹ ilẹ̀kùn mọ́tò tó ti ń lọ. Wàá tún lé wọn mú. Níbi tó ti ń lé wọn mú làwọn ọlọ́pàá tún wá mú ẹ gbé. Ibi tó páàkì sí yìí ó ṣe ibi tó yẹ kó páàkì sí. Wàá tún lọ sọ́tù ara ẹ lọ́dọ̀ àwọn ọlọ́pàá. Níbi tó bá tún lọ náà, àwọn ódọ̀pù tó máa ń disturb èèyàn lójú pópó yẹn, ìyá tún dí ẹ̀ mọ́lẹ̀. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Owó tó sọ fún arákùnrin yìí, gbogbo ìṣòro tá a ní ṣe ní gbogbo àwọn títí tó yẹ pé a máa lọ gòlóm. Wàhálà àti ètò tó yẹ pé tó ìwọ fúnra ẹ̀gọ́ tó bá gbé mọ́tò tó bá dúró dára, ìwọ àti mọ́tò ẹ̀jọ̀ máa dànù ni. Yorùbá nation ló lè ṣe. Ẹ jẹ́ ká wá papọ̀ ká lè jà fún ẹ̀tọ́ wa. Ẹ wò, lórí ètò òde òdìbò yìí, a máa sọ gbogbo nǹkan, gbogbo àwọn ìbàjẹ́ tí gbogbo àwọn ìjọba báyìí, gbogbo àwọn ìka ènìyàn tó ń pera wọn ní Yorùbá tó lè fi ìyà jẹ àwa ọmọ Yorùbá. Kí ló dé? 400 million naira. Ẹjọ́ tó bá ń fún àwọn ọmọ iléèwé, àwọn ọmọ tó ń lọ iléèwé tó ń fún wọn lóúnjẹ lójoojúmọ́. Àwọn ìyá tó yẹ pé nítorí èmi ti máa rí àwọn míì tó yẹ pé àti 5 AM ló ti ń kiri. Àtọ́jú oorun ló ti máa gbọ́ ìyá olóyìn dé o. Nítorí pé kí ni ó fẹ́ tọ́jú àwọn ọmọ ẹ̀, torí pé ó fẹ́ fún àwọn ọmọ ẹ̀ lóúnjẹ, torí pé ó fẹ́ feed family. Ẹ wo, màá lọ, mò ń bọ̀, mo tún padà bọ̀ pẹ̀lú mi. Ẹ̀yin ọmọ Yorùbá nation, 400 million ní ohun tí olúwa ń gbà o. Mò ń sọ́nsìn pẹ̀lú bóyá 400 million ló ń gbà lóṣooṣù. Ẹ̀yẹ́ ti sọ lóṣooṣù. Ẹ mọ̀ kan tó yẹ kẹ́ ṣe. Ẹ mọ̀ kan tẹ́ máa ṣe. Ẹ ṣiṣẹ́ lórí ẹ̀. Ẹ má gbàgbé láti subscribe lórí channel wa. Mo lọ, mò ń bọ̀, ó dàbọ̀, ire o.